funfun díẹ̀ láàdúdú. ẹ jẹ́ ká orí wo àwa dúdú. tó ǹjẹ́ ojúmọ́mọ́ ọmọ olúgan-ín òkùnkùn balẹ̀ yìí kọ̀dúrú olúkọ̀tún wọ́n jí ń dáràn ọwọ́ ọ̀tún olúkòsì wọ́n jí ń dáràn ọwọ́ òsì. tó mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí nílé gbogbo yín pátápátá ni mo kí. mo kí yín ní ìlà oòrùn mo kí yín ní gúúsù mo kí yín ní àríwá bákan náà ni mo kí yín ní ìwọ̀ oòrùn. Wálé ọlọ́rọ̀ lèmi jẹ́ ọmọ Adéagbo. mo lémi lọmọ Mojísọ́lá Àkànjí oníṣòkòtò péńpé tí ṣẹlẹ́wù ẹ̀tù rí ẹrí ẹ lójúde Basọ̀run. ṣebí towó tabẹ́ná fi ń ṣọkọ láya nílé bàbá tó bí mi lọ́mọ. ẹ kú àmójúbà mi o ẹ sì tún kú àmójúbà ètò Yorùbá Wálé. gbogbo ìgbà ni màá máa dúpẹ́ lọ́wọ́ yín fún kíkọ̀wé pípé tẹ́ ń pè wá àti bí ẹ ṣe ń sọ ìwúrí nípa ọgbọ́n àti ìmọ̀ tí ètò yìí ń kọ́ ẹnìkọ̀ọ̀kan wa. àjọṣepọ̀ wa kò mọ̀ ní bàjẹ́ ohun tá a wá ń torí ẹ̀ ṣe tó jẹ́ Yorùbá náà kò mọ̀ ní parun. lọ́jọ́ ti tòní a fẹ́ sọ̀rọ̀ nípa ìṣẹ̀dá Yorùbá. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ǹjẹ́ o tiẹ̀ ronú kàn pé báwo ni Yorùbá ṣe jẹ́ báwo ni Yorùbá ṣe ṣẹ̀? inú tèmi a máa dùn ní ọ̀pọ̀ ìgbà tí n bá rí i pé Yorùbá ni mí ọmọ aláṣà ni mí tí kìí ṣe ọmọ àṣà. èyí ni mo fi sọ nínú ewì tàbí àkójọpọ̀ ọ̀rọ̀ kan tí mo kọ fúnra lára mi wípé dúdú ni mí dúdú nìran mi èmi lọmọ dúdú láti ilẹ̀ adúláwọ̀ dúdú mo dúdú ìròrí mi ò dúdú dúdú mo dúdú eyín ẹnu mi ẹ̀là funfun pin mo dúpẹ́ lọ́wọ́ orí tó dá mi ní dúdú mo dúpẹ́ lọ́wọ́ adẹ́dà tí ò ṣe mí láláwọ̀ kàláńkìní aláwọ̀ ọmọ àjàlá. ìtàn mẹ́ta ló rọ̀ mọ́ Yorùbá gẹ́gẹ́ bí àwọn òǹsọ̀tàn ṣe sọ fún wa nípa Yorùbá. ìkan sọ pé àti òde ọ̀run ni bàbá wa ti wá nígbà tí ó mú ẹyẹlé àti erùpẹ̀ láti ọ̀dọ̀ aṣẹ̀dá lọ́wọ́ tó jẹ́ pé kí ni ó wá da erùpẹ̀ yìí ó dà sí orí omi. gbogbo ibi tí ẹyẹlé tàn dé lọ́jọ́ ti tòní ibẹ̀ ni gbogbo ọmọ Yorùbá náà wà. ìtàn kejì tó tún sọ fún wa ni wípé àti ìlú Mẹ́kà lọ́hùn ni ọmọ Yorùbá ti rìn títí tí wọ́n fi dé ibi tí à ń pè ní Ifẹ̀. nígbàtí ìtàn ẹlẹ́kẹta wá ń sọ fún wa wípé orúkọ tí à ń jẹ́ tó jẹ́ Yorùbá yìí gangan àwọn ẹ̀yà kan gẹ́gẹ́ bí Haúsá ni wọ́n fi máa ń pe Yorùbá nítorí ọgbọ́n àrékérekè wọn náà fi máa ń pè wọ́n bí ìgbà tíyàn fi ń búyàn ni wọ́n máa pè wọ́n wípé Yárìbánsá. ǹjẹ́ òótọ́ ni bí? nígbà tẹ́ bá ní Haúsá ló sọ Yorùbá tàbí ló fi bú Yorùbá ní Yárìbánsá tó wá di Yorùbá ta ló wá sọ Haúsá ní Haúsá? gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọlúàbí ẹ jẹ́ ká wádìí ohun gbogbo ká di èyí tó jẹ́ òótọ́ mú. ọ̀kẹ́ àìmọye ẹ̀yà ló wà ní àgbáńlá ayé tí kan ò sì papọ̀ mọ́ kan nítorí bó ṣe wu Ọlọ́run ọba ni ó ń dá ẹ̀dá. gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn kan wà ní ẹ̀yà tó jẹ́ pé ní ìran tiwọn ní ẹ̀yà tiwọn wọn a máa ga fíofío. àwọn kan wà tó jẹ́ pé àwọn wọn kì í ga rárá.
àwọn kan wà tó jẹ́ yí pé kò kúrú kò ga ni wọ́n. Ẹ máa bá ọ̀rọ̀ mi bọ̀ bí mo ṣe ń sọ. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n dúdú ni bíi kóró sin, àwọn kan wà aláwọ̀ funfun ni, àwọn míì wà aláwọ̀ kàláńkìní, àwọn míì wà lára funfun wọn gan wọn ò tún ní pupa. So báyìí òun ni ẹ máa wo ẹ̀yà ẹnìkọ̀ọ̀kan débi pé irun orí àwọn ẹlòmíì yóò wálẹ̀ bíi tọmọ tuntun, àwọn míì yóò dì bíi ti làgìdì tàbí ìhá tá a fi máa ń dáná lóko. Báyìí ẹsẹ̀ àwọn míì ò gùn, gbogbo ẹ̀ bóníkálukú ṣe wà lélẹ̀, kò sẹ́ni tó wà láyé tó jẹ́ pé ìran kan lè papọ̀ mọ́ kan. Ẹ wo dúdú àwa ti ilẹ̀ adúláwọ̀ Áfíríkà, bẹ́ẹ̀ bá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ń lọ sí bíi Somalia, tẹ̀ ń lọ bíi Kenya, lóòótọ́ la dúdú ṣùgbọ́n dúdú wo papọ̀ mọ́ra wọn. Bákan náà sì ni wípé tẹ́ bá tún wo imú àwọn míì táwọn míì lè rí bí imú kọ́kọ́rọ́ báyìí, àwọn míì lè rí bí ìlàjì. Báyìí ni gbogbo oníkálukú ṣe wà. Ẹnu àwọn ẹlòmíì á tóbi díẹ̀, ìmí àrímọ́ńbé. Kí ni mò ń bá bọ̀ lórí ọ̀rọ̀ mi ni pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ́run sàlẹ́sà, ǹjẹ́ ìwọ tí ẹ wòra ẹ wò? Ǹjẹ́ àkùdé wà nínú bọ́lọ́run ṣe dá ọ? Gbogbo tọ́lọ́run dá lára ọmọ Yorùbá dáradára ni. Kò sì sí ẹ̀dá kan tó wà tí ò ní ìran ibi tó ti ṣẹ̀. Nínú àwọn ẹ̀sìn tó gbajúgbajà jù ní orílẹ̀-èdè ayé, kí n mú ẹ̀sìn Kìrìsìtẹ́nì, kí n mú ẹ̀sìn Mùsùlùmí àti ti àwọn ìbílẹ̀. Tá a bá wò dáadáa ti Kìrìsìtẹ́nì, ẹ lọ wò dáadáa láti ìwé Mátíù, ẹ wo bí Jésù Kristi bó ṣe ń bọ̀. Kò sí ẹ̀dá tí ò níran. Tẹ́ bá sì tún lọ wo ìran ti Ànábì Muhammad, ẹ lọ wo ìran Kùrẹ́ṣì, àwọn Mùsùlùmí ti mọ ibi tó ti jáde. Gẹ́gẹ́ bí àwọn oníbílẹ̀, wọ́n nígbà tí Ọ̀rúnmìlà ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé, oníkálukú ló ní bíbí ló sì ní bó ṣe délé ayé. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ǹjẹ́ wá yẹ ká gbàgbé ibi tá a ti ń bọ̀, ibi tá a ti bí ni? Kò sí ẹnìkan. Ẹ jẹ́ ká tún wò dáadáa nínú àwọn Mùsùlùmí. A gbọ́ pé bíi 1000 ó lé òun làwọn òjíṣẹ́, ṣùgbọ́n ẹ lọ wò dáadáa, kò sí ẹni tí ò ní bó ṣe dé àti ẹnìkọ̀ọ̀kan wọn. Ọmọ Yorùbá ni ọ́, kò sí ohun tó lè ṣe wípé tó fi lè sọ pé ṣé Ọlọ́run ò dá ẹ dáadáa ni o, àbí ibi tọ́lọ́run dá ẹ sí kò dáa ni. Kódà lọ́jọ́ ti tòní, àwọn tí wọ́n ń gbìyànjú láti ṣe pé kíni, láti yí àwọ̀ wọn tàbí àṣà wọn padà, tí wọ́n fẹ́ sọ di tàwọn olóyìnbó ti Gẹ̀ẹ́sì, bó pẹ́ bóyá kí lábọ̀ wọn. Ẹlòmíì gbìyànjú kó pààrọ̀ imú ẹ̀, ẹlòmíì gbìyànjú kó pààrọ̀ àwọ̀ ẹ̀, kí ni àbáyọrí wọn? Ẹlòmíì tó péré ẹ̀ títí tó ní ìran báyìí lòun ti wá, wọ́n ń parú wọn nítàn padà ni. Ẹ wo gbajúgbajà bí àwọn olórin, bí àwọn agbábọ́ọ̀lù, àbáwọn abẹ̀sẹ́kù bí òjò, wọ́n ń para wọn nítàn padà ni. Nínú tó dáa jù ni pé rántí ọmọ ẹni tí ìwọ ṣe, rántí ẹ̀yà tó ti jáde, rántí ibi tá a ti bí ọ. Yorùbá ni ọ́. Àwọn funfun wọ́n ń pe àwọn kan ní Negro, bí oníkálukú ṣe wà lóníranran nìyẹn. Tí Negro yìí àti funfun yìí tán bá parapọ̀, tán bá jọ bímọ, wọ́n bí kíni? Wọ́n á bí màlátò. Màlátò náà ó tún parapọ̀. Kò sí bí wọ́n ṣe lè rí ibi tó oníkálukú ti wá. Mo rọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ò bá padà wálé, rò ó pé ta ni mí? Báwo ni mo ṣe jẹ́? Èmi máa ń sọ, mo sì máa ń fọwọ́ gbáyà nígbà gbogbo pé Yorùbá ni mí, ọmọ aníran lásà ni mí, dúdú ni mí, dúdú níran mi, èmi lọmọ dúdú láti ilẹ̀ adúláwọ̀. Dúdú mo dúdú, ìròrí mi ò dúdú, dúdú mo dúdú, eyín ẹnu mi ẹ̀là funfun pin. Mo dúpẹ́ lọ́wọ́ orí tó ṣe mí ní dúdú, mo dúpẹ́ lọ́wọ́ adẹ́dàá tí ò ṣe mí láláwọ̀ kàláńkìní, aláwọ̀ mọ̀jàlá. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni ọ́, kò sí tó lè fi wẹ̀ mọ́.
jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé Yorùbá ni ọmọ aníran lásà ni kò sì tún fi kọ́ àwọn ọmọ rẹ̀. tó àbọ̀rọ̀ là á sọ fún ọmọlúàbí bó bá dénú ẹ̀ adódìdí. ẹ jẹ́ ń dókè lọ́hùn náà ká tó tún máa bé tó bọ̀. ẹ ṣeun. mo kí yín, ẹ ṣé ẹ kú ìfẹ́. abala tí a wà yìí ni àlàyé bàbá ọ̀rọ̀. kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ ti tòní? òun ni ṣe bó o ti mọ ẹlẹ́wà sàpọ́n. ṣe bó o ti mọ ẹlẹ́wà sàpọ́n. bí a ṣe ń bá ọ̀rọ̀ bọ̀, ọ̀nà méjì ni àwọn èèyàn máa ń pe ṣe bó o ti mọ àti ṣe bó o ti mọ. ṣùgbọ́n kí ló fa ọ̀rọ̀ yìí gangan? ó ní ìyá wa kan tí a pè ní Madam Amdalat Janet Ewusi gangan ó ní ọ̀rọ̀ yìí dá lé lórí. ẹni tí mo pè ní Amdalat Janet Ewusi, ìyá ti tẹja rí, ṣùgbọ́n ìyá wa bẹ̀rẹ̀ sí ta ẹ̀wà. gbogbo ìgbà tí ìyá ń ta ẹ̀wà yìí táwọn èèyàn sì fẹ́ràn láti máa ra ẹ̀wà ìyá wa Janet yìí, ìyá ò ní tà ju ẹ̀wà abọ́ kan tàbí kótó kan lọ ní Sàpọ́n, èyí ò ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè Nàìjíríà. bó ti wù kéèyàn pọ̀ tó pé wọ́n fẹ́ ra ẹ̀wà, tí ẹ̀wà yìí bá ti tán, ìyá ti nígbàgbọ́ pé ọjọ́ ó ti dá lọ́jọ́ òun. ìyá ò tún nítorí pé àwọn fẹ́ rí èrè káwọn tún tà mí. ẹyọ kan ni ẹ̀wà ìyá ń tà ní gbogbo ìgbà yìí. ìyá dàgbà dògbò kí wọ́n tó jáde láyé nítòótọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ti fi sílẹ̀ ni àwọn èèyàn ń tẹ̀lé pé ṣe bó o ti mọ tàbí ṣe bó o ti mọ ẹlẹ́wà sàpọ́n. ìtumọ̀ ẹ̀ ni pé ìmọ̀ ara ẹni òun ni kóníkálukú mọ̀. tó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ já mọ̀ wọ́n ara wa, kẹ́ ẹ ṣe bó ti mọ, ẹ ṣe bó ti mọ. tó ibí ni màá ti dákẹ́ fétò lọ́jọ́ ti tòní. mo dákẹ́ fétò ní òun ní dákẹ́ fáyé kí n tó máa lẹ ọlé bàbá tó bí mi lọ́mọ. gbogbo ìgbà tí ẹ bá fẹ́ máa rí ètò yìí wò, ẹ má gbàgbé o láti máa wò ó, kẹ́ ẹ sì tún sọ fáwọn èèyàn, kẹ́ ẹ sì tún bá wa fọ́n ká lórí ẹ̀rọ ayélujára. èyí ò ní www.facebook.com/Yorùbá Radio TV. tàbí ẹ̀yin fẹ́ pè wá ní, àbí ẹ fẹ́ bá wa sọ̀rọ̀, àbí kájọ dúnàádúrà lórí nǹkan kan tàbí èkejì, WhatsApp nọ́mbà wa àti pípè wa ní +234 8076 400 400. lẹ́ẹ̀kan sí èmi máa ń sọ lọ́pọ̀ ìgbà pé fúnra ọ̀yà ní í ṣe rẹ̀ lódù, fúnra iṣu ní í ṣe rẹ̀ lẹ́gbẹ̀ẹ́, fúnra wa lájọṣe Yorùbá láàyò láwùjọ àṣà lágbàáyé. Yorùbá ẹ wálé o, ire. gbogbo bá ti ń ṣe àwọn tó ń fẹ́ wa ó dùn mọ́ wọn.